ń pe abala tí a fẹ́ wọ̀ yìí ní abala famous phone call. Ọkùnrin ló ń ké sí o. Mo wà lórí ètò kan ni wọ́n wá ní ká pé olólùfẹ́ wa kan ni mo bá gbé ẹ̀. Ṣokotínú. Ẹ ra sà, bàbá Ṣokotí. Ẹ káàsán sà, ẹ kí àwọn aráalé, wọ́n ń gbọ́ yín sà, ẹ kí àwọn aráalé. Mo kí àwọn aráalé o. Àjíǹde ara ọmọ jẹ́ fún gbogbo wa o. Àmín o. Ẹ̀yin ni ẹ máa wá àwa láì máa bá. Àmín o. Pẹ̀lú ọpọlọ náà ní fojú sunkún ara wa. Àmín àṣẹ o. Ẹ má bínú, mo wà lórí script ni. Nítorí pé jẹ́ ká àtìjà ló ń pè mí ni mo fi ká fọ́ọ̀tì ara mi láti pè. Yọ da fún ọ, ò ní ráre, ò ní dààmú ó ṣe o. Ẹ ṣé gan sà. Ọmọ Ṣùpọ̀. Orí ẹ̀ ò pé. Ẹ̀yin olólùfẹ́ mi gbogbo, ìkànnì wa ni mo pè ohun tí mo ní kó kí yín. Eléyìí la pe orúkọ rẹ̀ ní Abdul Rasaki Adéwálé tí gbogbo àgbáńlá ayé mọ̀ ní Ṣokotí alágbẹ̀dẹ ọ̀run. Òun ló ń kí yín o. Bàbá, mo rí bí ẹ ṣe bára yín sọ̀rọ̀, mo mọ̀ pé ẹ lẹ̀pọ̀ dáadáa. Kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin méjèèjì kẹsàn fáwọn aráalé? Àárín wa dán púpọ̀ púpọ̀. Àárín wa dán gidi tààrà. Àmọ́ Ìbàdàn lòun ń gbé. Bàbá tí a wọlé wúrúwúrú tí ó rí pé n tó ń bọ̀ lẹ́kọ̀ọ́ nù. Ibi náà la sì máa ń wà. Àjọ lẹ̀pọ̀ tó pọ̀. Ẹ ṣé gan sà. Shout out to bàbá Ṣokotí, ẹ ṣé gan apè yín, ẹ jẹ́ wa.